Africa Content TV. Yeah.
Ọ̀pẹ kájà àbọ̀dí jìbìsọ̀rọ̀ ní ikú bọ̀dí. Ẹ máa gbọ́ àìkú òtí ọba, òbẹ̀rẹ̀ olóore pátápátá. Mádàsà, ọlọ́lá, Adílẹ̀ Ìjẹ̀bú, ọlọ́rìnlẹ̀ ẹ̀kọ́ ọ̀sùn ìbẹ̀rẹ̀ sọ. Olóòtú Adílẹ̀ Ìjẹ̀bú, olóòtú Ìfẹ́, ọmọ aláwọ̀ yìí jìnnì olóríire, gbogbo ìyá ẹ̀kú àìkú òtí ọba. Alájà mi ṣàwọ̀ bí ayé tí mo lù mí ṣàwọ̀ bí. Àwọn ọmọ sí wọn wà lájà mi. Oṣù náà ń ṣàlẹ́kù àìkú òtí. Ọgbà àgbà àgbẹ̀ ọ̀nà mi. Ìyá rẹ̀ ní ṣe bí ẹlẹ́dọ̀ bí. Ẹgbẹ́ àbúrò ọdún alájà òyìn náà tù mí bálábọ́lá ṣàkàyà ìyá ọmọlẹ́bù ọmọlẹ́bù tó láyé ẹkú pààrẹ̀ ọ̀yọ́mọ ẹ̀fọ́ àbúrò